ènìyàn ṣe ti gbọ́ ÒpómúléróTV ti dé bí àṣẹ̀ṣẹ̀ yọ. Sórí ilé-iṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó LTV 8 pẹ̀lú ọ̀kan òjọ̀kan ètò Yorùbá alárinrin. Àgbéyẹ̀wò fíìmù, oge ṣíṣe, eré ìdárayá, ìgbé ayé àwọn ènìyàn jàǹkànjàǹkàn, àwàdà àti ìròyìn ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi láwùjọ. Ilẹ̀ káàárọ̀ oòjíire Yorùbá lórílẹ̀‐èdè wa àti káàkiri àgbáyé. Ẹ darapọ̀ mọ́ wa ní ọjọ́jọ́ Sátidé ní dédé aago 9 sí aago 10 ní àṣálẹ́ ní ilé-iṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó Lagos Weekend Television ՕpómúléróTV. Gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà dídùn ní dùn. Òpómúléró balẹ̀ bí ọ̀wàrà òjò. Pàjùbà kan ra bàtà tó tọ́lẹ̀ aláyọ̀ òrò. Ẹ káàbọ̀ sórí àwọn bàǹkọ̀bì tó wáyé. Ayé wa dùn gidi gan. Ètò ọ̀kan ọ̀jọ̀kan lórí amóhùnmáwòrán wa. Ẹ̀kọ́ àṣà ìṣaralóge ìdárayá o. Ìròyìn ìṣẹ̀lẹ̀ àgbọ̀túngbọ̀ láti ilẹ̀ Yorùbá lókè òkun. Ẹkú kalẹ̀ sáàgòlè Òpómúléró. Bàbá, màmá, bọ̀dá wa, sísá wa. Ẹ̀yin ọmọdé ilé, ẹkú ìkàlẹ̀ níbẹ̀ hùn. Túndé Kèlání oníkàkí gbogbo yìí pé o. Ayé wa dùn gidi gan. ՕpómúléróTV lórí kàkí gbogbo yìí o. Ayé wa aládùn àlóyìn gidi gan. Àyà mi ló ń já sí. Kí ni gbogbo eléyìí náà? Ṣé àsìkò tó yẹ kó ṣẹ̀ṣẹ̀ máa ṣe báyìí? But I thought I told you. Táwọn ọmọ ìkí àdúgbò ìbárí wọn, wọ́n máa sọ fún àwọn òbí mi ní ìfẹ́. Ṣé kò sọ bẹ́ẹ̀ kò sọ fún mi? Àwọn ọmọ mi nìkan ló lọ ní ìlàtí. I don't like this. Bàbá ẹ á bá ẹ wí o, kọ́ bá mọ̀ pé o bá mi jáde. Màmá ẹ á nà ẹ, tí wọ́n bá rí wa pọ̀. Ará àdúgbò á ṣèké, wọ́n á gbé borò. Kò sóhun tó kàn ẹ́, kò sóhun tó bọ́dà mi, kò sóhun tó lè ṣẹlẹ̀ t'Olúwa bá ti fàṣẹ sí. Ọmọge ẹlẹ́yinjú ẹgẹ́ o, ọlọ́pọ̀ ẹwà, adúmáadán o. Ọmọ ṣàlẹ̀ wa, màmá ní má ṣe fẹ́, bàbá ní ń fẹ́ lómìíràn. Agogo tó lu 12, ó ń bọ̀ wá lù kan. Ilẹ̀ ń ṣú, ilẹ̀ ń mọ́, èní ò yàtọ̀ sọ́la. Bá ẹ sọ̀rọ̀, màmá ní ayélé, òtítọ́ dènà sọ, bàbá ní fọkàn balẹ̀, kí n má bà onírọ̀ lọ. Ẹ̀rù ń bà mí bí ìfẹ́ tí ẹ wà lọ́kàn mi, ọ̀pọ̀ alágbàdo balẹ̀, ta ló wà méyì tí inú. Dúró náà, ọmọbìnrin dúró náà, dúró sẹ́, ọmọbìnrin dúró sẹ́. Ojú tó máa bá ní kalẹ̀ o, kìí tó wúrọ̀ ṣe pín. Òtítọ́ inú ni mo gbójúlé, ká gbàdúrà sọ́ba Olúwa, k'Olúwa bá wa fàṣẹ sí. Ká gbàdúrà sọ́ba Olúwa, káwọn òbí wa fàṣẹ sí. Dúró náà, ọmọkùnrin dúró náà.
bá ní kalẹ̀ nítorọ̀ ṣe pín lágbàdúrà ilẹ̀ Olúwa máa ṣe ọmọ ṣàlẹ̀ wa bèbí mi bèbí mi bèbí mi wá fàyè sí lágbàdúrà bọ̀bọ̀ mi ọmọ ṣàlẹ̀ wa ní ìṣó bọ̀bọ̀ mi dákúrò ọmọ ṣàlẹ̀ wa ṣé o ti pọ̀ náà yẹn èmi ti pọ̀ ṣé mo fọ ṣó ṣe fẹ́ láti whatever. Alẹ́ òní bẹ́ẹ̀ ṣé dáadáa kí mo bá ara ni mo mọ̀ pé ẹ̀ ti retí ètò Òpómúléró TV sáwárí ní èní a ní oríṣiríṣi ètò yóò yàn ìyẹn à ń láìkì orúkọ mi òní ọ̀sẹ̀ Olúwatóyìn Ọmọ́túbọ̀ra ni sáwárí ìṣe àti mà ọ̀kín òní ẹ̀kí ó ṣe ọba ẹyẹ ni a tún ti wá wálé ní o pẹ̀lú oríṣiríṣi ètò ìyí àwọn afúnra dá ń fẹ́ràn láti kárò sáwárí ní orí ètò wa lè ní a ní àkójọpọ̀ ìròyìn láti ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn ilẹ̀ Yorùbá láti ọwọ́ Dawn Commission ètò wa tán ibẹ̀ o sáàrí àjàǹkóró alágbẹ̀dẹ ọ̀rọ̀ ìyẹn láì tún gíbẹ̀ o túgbà wá sí dédé ìràyìn àjẹ́dá pé Tolúlọpẹ́ Ìbíkúnlé fún àkójọpọ̀ ìròyìn láti ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn ilẹ̀ Yorùbá láti ọwọ́ Dawn Commission òyà àjẹ́dá lọ ibẹ̀. Èyí ni àkójọpọ̀ ìròyìn àwọn ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn Nàìjíríà láti ọwọ́ Dawn Commission. Tolúlọpẹ́ Ìbíkúnlé ní orúkọ mi. Amosun béèrè fún àtúngbéyẹ̀wò ọ̀nà gbígba owó ẹ̀tọ́ lórí ọjà. Gómìnà ìpínlẹ̀ Ògùn Sẹ́nítọ̀ Ìbíkúnlé Amosun ti béèrè fún àtúngbéyẹ̀wò pínpín owó tó ń wọlé sí àpò ìjọba àpapọ̀ láti orí àwọn nǹkan ọrọ̀ ajé tí ó yàtọ̀ sí epo rọ̀bì tí ó fi kan owó tí àwọn òǹrajà ń san lórí ọjà tí wọ́n bá rà tí à ń pè ní VAT. Amosun tí ó sọ èyí ní ìlú Abẹ́òkúta fi kún pé àtúngbéyẹ̀wò yìí di dandan látàrí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Gómìnà Arẹ́gbẹ́ṣọlá ké sí ìjọba láti bójútó ètò fífún àwọn akẹ́kọ̀ọ́ ní oúnjẹ. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ti sọ pé ṣíṣe àbójútó àwọn ọ̀dọ́ láwùjọ pàápàá àwọn ọmọ iléèwé ṣe pàtàkì láti dẹ́kun ìṣẹ́ àti òṣì ní àwùjọ. Arẹ́gbẹ́ṣọlá sọ èyí níbi ìpàdé rẹ̀ pẹ̀lú ẹni tí ó ń ṣe kòkárí ètò fífúnni lóúnjẹ ní ilé ìwé tí a pè ní National Homegrown School Feeding Program. Ìyáàfin Abímbọ́lá Adésànyà àti àwọn ẹmẹ̀wà rẹ̀. Gómìnà fi yé ni pé ìdajì àwọn ènìyàn orílẹ̀-èdè yìí ni wọ́n wà nínú ìṣẹ́. Ó tẹnumọ́ pé ìdí nìyí tí ó fi yẹ kí ìjọba mójútó ètò fífúnni ní oúnjẹ ní ilé ìwé. Gómìnà Arẹ́gbẹ́ṣọlá ní iṣẹ́ a máa mú ayé nira fún ènìyàn láti gbé. Fún ìdí èyí, ìjọba gbọ́dọ̀ wá nǹkan ṣe sí ìgbógun ti ìṣẹ́ òun ìyà ní àwùjọ. Àwọn àjọ ẹ̀ṣọ́ ojú pópó máa rí dájú pé iṣẹ́ àwọn agbaṣẹ́ṣe ojú ọ̀nà márosẹ̀ wà ní ìbámu pẹ̀lú òfin ìrìnnà ojú pópó. Olùdarí àwọn ẹ̀ṣọ́ ojú pópó, Ọ̀mọ̀wé Bọ̀bóyè Oyèyẹmí, ti gbóríyìn fún ìjọba àpapọ̀ látàrí bí àwọn agbaṣẹ́ṣe tí wọ́n ń ṣe òpópónà márosẹ̀ Ìbàdàn sí Èkó àti àwọn ọ̀nà mìíràn káàkiri orílẹ̀-èdè yìí ṣe padà sí ẹnu iṣẹ́ wọn. Èrèdí ìpadà sẹ́nu iṣẹ́ àwọn agbaṣẹ́ṣe yìí ni ìgbésẹ̀ tí ìjọba gbé láti san owó ọ̀yà àwọn agbaṣẹ́ṣe náà. Àkójọpọ̀ àwọn ìròyìn láti ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn Nàìjíríà kò ní jù báyìí lọ. Ẹ ṣé púpọ̀. Òpómúléró.
orúkọ mi ni Yínká Àkànbí. Mo jẹ́ ọmọ bíbí Ìbàrà ní Abẹ́òkúta. Àwa lọmọ onígẹ̀lẹ̀dẹ̀ ilé Ìbàrà. Ìyá mi jẹ́ ọmọ bíbí Ìbàràpá ni wọ́n. Ìbàràpá, àwọn náà pè ní Ìbàràpá Ẹlẹ́gùṣí. Ṣé rí ní ìta ẹ̀kọ́ mọ́ Ìbàrà Òkè Ṣòkòrì Abẹ́òkúta yẹn, oríṣiríṣi eré nǹkan bíi eré gẹ̀lẹ̀dẹ̀, eégún jó ni o, àwọn oníyèmọ̀já ń ṣe ni o, gbogbo yẹn ni nǹkan tó jẹ́ pé mo dàgbà pẹ̀lú ẹ̀. Nǹkan tó fà á tó fi jẹ́ pé orin kíkọ ó jẹ́ nǹkan tí mo yàn láàyò, tó wá jẹ́ pé nǹkan tí mo tún ń ṣe mọ́ àwọn nǹkan tí mo ń ṣe. Gẹ́gẹ́ bí mo sọ pé mo lọ sí ilé ìwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University, mo ka nǹkan tá à ń pè ní dramatic arts. Nínú nǹkan tó so mọ́ eré orí ìtàgé àti àṣẹ fíìmù, eléyìí tí mo fẹ́ kọjú, tí mo fẹ́ dára mọ́ tèmi fẹ́ máa ṣe ni bí a ṣe ń kọ eré, bí a ṣe ń kọ̀wé. Àwọn bàbá wa olóògbé Ọlárótìmí, àwọn náà kọ́ mi ní playwriting. Àwọn mẹ́ta péré la ṣe playwriting. Ó dàbí pé èmi nìkan náà ló dàbí ẹni tó ń fi kíní yẹn jẹun títí dé ni. So nígbà tí mo wá kúrò ń bẹ̀, mo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Mo ṣiṣẹ́ ní Clapperboard Television. Later, èmi àti àwọn ọ̀gá wa Tádé Ògìdàn àjọ ṣiṣẹ́. Lẹ́yìn yẹn, mo ṣiṣẹ́ pẹ̀lú bàbá wa Túndé Kèlání lórí White Handkerchief, and I also acted in White Handkerchief. Then later, a tún lọ àjọṣe àwọn iṣẹ́ míì kó tó wá di pé àjọṣe Saworo Ide. In fact, àjọṣe the first Mnet series tí wọ́n ṣe ní Nigeria, New Direction, the first in the New Direction series, àjọṣe pẹ̀lú wọn náà ni. Àwọn náà ya àwòrán yẹn, èmi náà ṣe props master nú ẹ̀. So àjọṣe Twins of the Rainforest and a place called Home. Nígbà tó wá yá o, a ṣẹ̀ṣẹ̀ wá lọ ṣe Saworo Ide. Saworo Ide làjọṣe tí ó yẹ pé mo kópa gẹ́gẹ́ bí òṣèré nínú Saworo Ide. Èmi dẹ̀ tún ní, I think I was the second assistant director, and then I also handle the set and props for Saworo Ide. Ṣé wá rí nígbà tá à ń ṣe Saworo Ide yẹn, ìyẹn gan-an ló dàbí pé ó tún wá jẹ́ kí ìfẹ́ tí mo ní sí iṣẹ́ yìí kó tó wà gbòòrò sí gan-an. Mo ti bẹ̀rẹ̀ sí ṣe ọ̀rọ̀ orin yìí náà, ó ti pẹ́ o, more than 20 years now. Mo rántí pé nígbà tí mo wà ní school, in fact Professor Wọlé Ṣóyínká ló kọ́kọ́ fún mi ní opportunity láti kọ orin kí n perform káwọn èèyàn gbọ́ báyìí. Ibẹ̀ ni mo ti kọ́kọ́ ní ìgboyà pé orin kíkọ tí mo ti ẹ̀yàn láàyò yẹn mo lè ṣe. Professor Wọlé Ṣóyínká ló kọ́ fún mi lọ opportunity ẹgbàá ńlá kọ máa rọkọ o water rockers over a wretched shanty town. It was thinking, it was sinking, we were rescued or we would drown. In fact, nǹkan tí ó jẹ́ kí tó dàbí pé ó inspire mi jù láyé tó yẹ kí n like music, Gẹ̀lẹ̀dẹ̀ festival ni. Gẹ̀lẹ̀dẹ̀ yẹn tó bá ti fẹ́ ṣọdún Gẹ̀lẹ̀dẹ̀ ní Ìbàrà Abẹ́òkúta yẹn báyìí, orin wà ńbẹ̀, ìlú wà ńbẹ̀, àti pé àwọn èèyàn wọ́n wọ aṣọ, wọ́n di bèbè sídìí, wọ́n á ṣe gbogbo ẹ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí jó, wọ́n mú èrè nǹkan tó bá wọn láti ṣe bíi pé à ń fi nǹkan ká fi máa ṣe àkàwé nǹkan, wọ́n á wọ̀. So ìyẹn ló reform attitude mi sórin. Wọ́n tí ọmọ kì í bá ìpìlẹ̀ ìyá ẹ̀ kó ṣe aṣọ dá, nǹkan tó bá tọ̀yàn mọ́ lèèyàn máa ń ṣe. Torí ẹ̀rọ fi jẹ́ pé tí n bá máa kọ nǹkan, bóyá mo fẹ́ kọrin ni o, bóyá mo fẹ́ kọ̀wé ni o, bóyá mo fẹ́ ṣeré ni, àwọn nǹkan tó jẹ́ ìṣẹ̀báyé bíi òwe, ká fọ̀rọ̀ wérọ̀, ká dẹ̀ fi nǹkan ṣe ìṣítí, nǹkan tí wọ́n fi ìṣẹ̀dálẹ̀ Yorùbá nìyẹn. Kò dẹ̀ ṣeé ṣe kí nǹkan wá kọrin kó jẹ́ pé àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ò ní sí ńbẹ̀. Mo ti ṣeré fún àwọn èèyàn lóríṣiríṣi. Mo wá wò pé nísìn mo fẹ́ fojú mójútó ilé iṣẹ́ mi káàpẹ́ ní Python division pé kí ilé iṣẹ́ yìí kó gbòòrò sí. Ó jẹ́ kí n ní sùúrù dẹ̀ kí n yé máa jálàmbá káàkiri, kí èmi náà jókòó tì. Táwọn èèyàn bá wá bẹ̀ lénìí lọ́la tó bá bá mi bẹ̀, wọ́n á mọ̀ pé bẹ́ẹ̀ ni mo wà. Tó bá nídìí nǹkan kan látọ̀dọ̀ mi, mo ṣe documentaries, mo ṣe TV commercials. In fact, come down TVC tí mo shoot nígbà yẹn, tí mo shoot fún Obudu Cattle Ranch. Ló jẹ́ iṣẹ́ mi àkọ́kọ́ tó máa show lórí CNN. So wọ́n ń dọ́gbọ́n à ń yí mọ́ wọn lọ́tùn lósì bí ìlú ṣe rí náà pé kí nǹkan ó gbà kó tù ṣe.
so ibẹ̀ náà ni mo ṣe jókòó sí. Àwọn nǹkan tí mò ń ṣe lọ́wọ́ báyìí yàtọ̀ sí orin tí mo sọ àjò ẹ̀yin lohùn màmá relé àti oríṣiríṣi orin yẹn ó jẹ́ nǹkan tí mo ṣe fẹ́ launch báyìí mo ṣe fẹ́ filọ́lẹ̀ pé orin yẹn rè ó máa jáde láìpẹ́ yìí tó bá ti jáde ẹ̀yin náà yẹn mọ̀. Then mo ṣe àwọn eré kan tí a pè ní I just came back a ṣe yẹn gẹ́gẹ́ bí eré ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ tá à ń pè ní serial jẹ́ pé tá bá ṣe ọ̀sẹ̀ kan lé ní tó bá tún dọ̀sẹ̀ tó ń bọ̀ àtúnṣe mi a dẹ̀ ti ṣe yẹn sí 52 episodes nísìn jẹ́ pé ó jẹ́ pé nǹkan tá a lè wò ní ọ̀sẹ̀ fún odidi ọdún kan gbáko àṣẹ̀ṣe parí ìyẹn bá àtàwọn iṣẹ́ mi oríṣiríṣi tá a tún fẹ́ máa ṣe so bó ṣe jẹ́ ni wọ́n ní ká máa bá a bọ̀ torí ẹni bá bá a lọ ló bá kú bó ṣe jẹ́ nìyẹn. ΟpómúléróTV. Joshua ó sì sọ kí ní ìdí pátápátá. Gidi náà ni ó ń dòun nìyẹn. Àjàní tí mo wá fẹ́ ṣe ń sìn wo kọ́kọ́rọ́ ọkọ̀ tó wà ń ta yìí ni gbà. Sade o lè wá. Bẹ́ẹ̀ ni gbogbo ló ti máa ń rí àwọn ìkérègbè tó máa ń kó káàkiri ọ̀rọ̀ náà. Ìkérègbè gbogbo ló ti rí ìkérègbè. Ẹ máa kú iṣẹ́ wa ẹ ṣe púpọ̀ o. Àṣàkẹ́ ìwọ náà wá ẹ kú dìde wa o. Wọ́n ní kí a fi tó wa létí pé òní nǹkan gan-an aláyẹyẹ òní ó fẹ́ fi ẹsẹ̀ ra ijó díẹ̀ òun pẹ̀lú ọ̀rẹ́ kan wọ́n fẹ́ jó. Àjàní wo ara tèmi ò yá o. láti jẹ́ pé ibà ni. Ó dàbí ẹni pé mo ti fẹ́ ra kọ. Wo ọ̀rọ̀ pàtàkì kan wà. Bí a gbé tábìlì yìí sí báyìí ìjà bó ṣe wà lófin yìí. Ó jà báyìí. Báwo ṣe rí àwọn aṣojú fèrèsé? Wọ́n dára púpọ̀. Wọ́n ti lọ wà jù. Ẹ̀yin obìnrin lẹmọ létò tètè máa bọ̀ pábà mi tó lé o. Èmi náà fẹ́ bẹ́ẹ̀. Kí ló ti ń dì mí lọ́wọ́? Wow. Ǹjẹ́ o ti sọ̀rọ̀ yẹn fún bàbá? Mo mà tí ì sọ. Kí ló dé ń dá ẹ dúró? Àlẹ́rù ń bà mí. Mo ti ní o sọ̀rọ̀ yẹn fún ìyá rẹ̀. Àwọn náà tún lè kọ́ ẹ lọ́gbọ́n. Má fọ̀rọ̀ yìí falẹ̀ o. Ó yá. Ẹ wá gbé ẹ lọ kó a máa kó lọ sọ̀rọ̀ yìí fún wọn kíákíá báyìí. Ilé mi ni mò ń lọ lálẹ́ yìí. Jẹ́ kí n lọ sọ̀rọ̀ yẹn fún wọn láàárọ̀ ọ̀la. Àárọ̀ ọ̀la ló dáa. Àṣàkẹ́, mo tún wá bí ọ léèrè ni. Bọ́rọ̀ bá ti rí gan-an ni o sọ fún mi. Èmi mọ̀ pé o ti fẹ́ra kù, àmọ́ ta ló wá ní?
Àjàní nù. Pẹ̀lú bí mo ṣe máa ń bọ́ sọ̀rọ̀ tó yìí wàhálà lélẹ́yìí tó ọ̀dà kalẹ̀ yìí o kí ló ti á fẹ́ ṣe. Ó ní kí n sọ fún yín pé ẹ lè bá mi bá bàbá sọ pé mo ti rẹ́ni tí mo fẹ́ fẹ́ mo sì fẹ́ mú wálé. Èmi kémi ò bá bàbá sọ Àjàní rẹ̀ ń gọ̀ ọgọ́ ò tó fẹnu họra pàápàá ọmọ pé bí mi bá sọ ọdún eléyàn wọ́n là á jọ mọ́ ni ẹ fẹ́ kú bá mi ẹnu oníkan náà láti gbọ́ pọ̀ òun ìwọ gan náà ló fẹnu ara rẹ sọ àmọ́ mọ́ sọ pé o ti lóyún o ìwọ ṣọ́ sọ pé o ti rọ́kọ tó fẹ́ fẹ́ o sì fẹ́ mú wálé bí wọ́n bá wá bí ó pẹ́ ṣe o ti sọ fún ìyá rẹ̀ àti pé kí n mo wí mo sọ pé mo wí nǹkan kan o èmi ò wí nǹkan kan o n ò wí nǹkan kan o gbọ́ báyìí. Wá fẹ́ ṣe báyìí o. Ẹ kú kàlẹ̀. Sọ fẹ́ rí mi ni. Bẹ́ẹ̀ni, mo fẹ́ wá bá yín sọ ọ̀rọ̀ kan ni. Ọ̀rọ̀ kí ni? Ọmọkùnrin tí ẹ máa ń rí pẹ̀lú mi yẹn a ti sọ pé a fẹ́ fi ara wa mo sì rò pé ó tó àkókò láti wá mọ̀ ẹ́ nítorí ó sọ pé òun fẹ́ mọ̀ ẹ́. Bí ọ̀rọ̀ rẹ bá yé mi dáadáa ó fẹ́ mọ́kọ wálé. Bẹ́ẹ̀ni sá. Ọkọ. Bẹ́ẹ̀ni sá. Ọ̀tọ̀ ní ọ̀rọ̀ tí mo rò pọ̀ bá wà. Kí ni nǹkan ò lójú? Ìwọ tó ń lọ sí yunifásitì ọkọ kan là á yọ ọsẹ ń ṣòkòtò. Mo fẹ́ jẹ́ kẹ́yìn tẹ̀jẹ̀ bàbá fún mi kẹ́ ẹ lè mọ ẹni tí mò ń bá rìn kò sì tí ì léèwé mi lọ́wọ́. Wọ́n sọ pé kọ́ ọmọ mú ọ̀rẹ́ rẹ̀ wálé àmọ́ sọ ma pé irú ọ̀rọ̀ báyìí ó gba sùúrù dáadáa láti ṣèwádìí sí i ká mọ irú ẹni tọ́lọ̀ yàn fún ọ. Mo fẹ́ kó o lọ mú ọkọ bíi 2 tàbí 3 lọ sọ́dọ̀ wòlíì Joshua ní Kòsódò kọ́bọ̀ béèrè lọ́wọ́ Ọlọ́run ẹni tọ́lọ́run bá yàn fún ọ. Kí lorúkọ ọ̀rẹ́ rẹ ọ̀nà? Àjàní ni. Àjàní. Bẹ́ẹ̀. Lọ ṣe bí mo ti wí hùn ṣùgbọ́n tí wòlíì bá wí labẹ́ gé o bá dọ̀tún la kọ́ ọ lọ sọ. Ọ̀túnla. Ọ̀túnla ni kó tó lọ. Ẹ ṣé. Bẹ́ẹ̀ ni Olúwa ta ló parí kí o sì kí ẹ. Láàfíà fún yín o. Nítorí ọ̀rọ̀ níwá nígbà ní wákàtí ọ̀wọ̀ yìí bàbá tó ní ọ̀fọ̀ ìjà Jèhófà. Olúwa ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́. Àlàáfíà fọ́rọ̀ Ọlọ́run. Jèhófà. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀. Sẹ́kọ̀ wá ṣòro. Èwo la rí o? Ó ń bọ̀. Àwọn làádẹ́ẹ̀dẹ́ o. Iṣẹ́ wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ ni láti máa tọ́ àwọn ọmọ wa sọ́nà tí wọ́n bá fẹ́ ṣìnà ká lè fọgbọ́n fà wọ́n padà. Bẹ́ẹ̀ l'Olúwa wí. Ọmọ mi Àṣàkẹ́. Nǹkan bá rí òwúrọ̀ kọ̀ọ̀kan tó wọ́n mú wálé lọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ yunifásitì. Ìyẹn ò yá jù. Ó wí bẹ́ẹ̀. Mo ti á ní kọ́kọ́ àwọn orúkọ kan kọ́ wá ṣàyẹ̀wò lọ́dún ẹ̀ tó bá sá ti dọ́dún ẹ̀ oníkọ̀sọ́nà ń bẹ Olúwa ò fọwọ́ sí yóò lè sinmi yóò kọjú mọ́ ìwé ẹ̀. Bẹ́ẹ̀ ni. Orúkọ ẹni tó lóun fẹ́ ni ìwọ sá ti sọ fún mi pé kọ̀sọ́nà ń bẹ Olúwa ò fọwọ́ sí ọ̀tán náà.
dáa fún. àti má rọ̀gùn lẹ̀. ẹni ọtí kì í tí òní tí. àṣẹ. ẹni tí ń jobì ráre òní ráre. àṣẹ. tó wọn méjì dábọ̀ yẹ̀wò ń jọ́ sí ń kọ́ ń bo lọ̀rọ̀ dé dúró lórí wọn. a máa ń dúpẹ́ bò ìsà ọ̀kan nu wọn ti ń pẹ́kẹ̀ bọ̀. èwo nu wọn. èyí tẹ́ ẹ ní ọmọ pọ̀ lára ẹ̀yẹn náà ni. àbọ̀rọ̀ ti rí bẹ́ẹ̀ nǹkan ti léjọ́. bẹ́ẹ̀ ni. àdúpẹ́ ọ̀dẹ̀ sì ń ṣe bí mo ti fẹ́ ni. mọ́gàn fíláfíà lásán òwúlò àkójọ lólórí wọn náà mọ̀ wípé inú ìyàwó wa dùn púpọ̀. rárá o ẹ má ti sọ fún ìyá mi ó kù díẹ̀ kò tí ì yá àkútì ìmọ̀rú tó tí bàbá ọmọ náà máa pa ó kù díẹ̀. ọmọ kejì ń kọ́ tiẹ̀. ṣé lọ́lá ó mà ti lé lọ́sẹ̀ kan tí mo mà ti rí yẹn mo ráyè dọ́dọ̀ ẹ̀ gbogbo nǹkan tá a gbégún wọ̀nyí náà ni. ẹ wọlé o. Lọ́lá a ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀tọ́ báyìí ni o kì í ṣọmọ àlè. ẹ kú lé o ẹ kú jọ mẹ́ta alàgbà. arábìnrin ẹ kú jọ. yóò yẹ o dáa fún ọ. ìjà ní ìlú máa lọ máa jẹ ọpẹ́ kó tó wá wòyá o. kò burú mo fọlọ́run sí yàn. àìfàlejò lẹ́ẹ̀sán àlejò. pẹ̀lẹ́ lọ́lá. ọ̀wù Àjàní ọ̀tọ̀ọ̀tọ̀ yìí lànà ìgbín kó o máa kó kúrò lọ́gbà kó má lè sọ fún mi kí n bẹ kẹ́rù kí n bẹ tó lé tuntun ó yà mí lẹ́nu o. wo ṣáà má bínú. tí mo wòye yàrá ẹ̀ títí lọ́gbà títí kí ẹnìkan tó wá sọ fún mi pé o ti kó lọ sí ìgboro kí n tó mọ bí ń kọ́ ṣé òun sá fún mi ni. sá fún ẹ lọ́lá sá fún ẹ kò lè ṣẹlẹ̀. ó dáa náà tí ò bá rí bẹ́ẹ̀ ó jọ bẹ́ẹ̀ o títorí tí ẹ mú pa ìrìn àjò mi tì ó ló máa kọ́ mi mọ́tò láti bí ọ̀sẹ̀ kan báyìí mi ò tí ì rí ẹ ṣó dáa bẹ́ẹ̀. tó bá mọ wàhálà tí mọ́tò tuntun tí mo ṣe gbà yìí fi mí ṣe èmi gan alára ò tún gbádùn. Ọlọ́run á fún ẹ lálàáfíà o. kí ló máa jẹ. oúnjẹ ebi ò pa mí. Àjàní ṣé lóòótọ́ ló fẹ́ràn mi. irú ìbéèrè wo ló ń béèrè ṣé òun ṣiyèméjì ni. mi ò ṣe ní ṣiyèméjì ṣé inú kan ni wọ́n fi bá mi lò ní. àwọn ìbéèrè ẹ̀ yìí ó ń ṣe mí ń kàyéfì o. ara ẹ̀ náà nìyẹn kò yẹ kó tún yà ẹ́ lẹ́nu mọ́ ó ń fi nǹkan pamọ́ fún mi. bíi kíni. ní ìrọ̀lẹ́ ọjọ́ kan lọ́sẹ̀ tó kọjá ìwọ àti talẹ́jọ́ lọ rí oníṣègùn kan. lọ́lá mo mọ̀ pé ó ti gbọ́ nǹkan kan jẹ́ kí n ṣàlàyé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ fún ẹ. àṣàkẹ́ ló lára àwọn òòyà mo dẹ̀ gbé lọ sọ́dọ̀ oníṣègùn. irú àìsàn wo ló ṣe é. ó sọ pé
bẹ́yẹn náà lọ̀rọ̀ ẹ ṣe rí. Àṣàkẹ́ lóyún fún àbí kò lóyún fún ẹ? Àlàyé tí mo fẹ́ ṣe fún ẹ náà ni ó sọ pé òun lóyún ṣùgbọ́n ká lè mọ̀ bóyá òótọ́ ni àbí mo bá gbé lọ sílé oníṣègùn. Wọ́n sọ pé wọ́n ní lóòótọ́ ni. Ọ̀tá yọ mí o. Ọ̀tá yọ mí o. Ó fìyà jẹ mí, ó ti bà tèmi jẹ́. Kí ni mo máa ṣe báyìí? Kí ni ìyá mi máa wí? Kí ni Dọ̀tún máa sọ fún mi? Ẹ gbà mí o. Ó ti dá ojú sí mi o. Àjàní o ṣé o. O ṣé o Àjàní o. Mo fẹ́ kó mọ̀ wípé àṣìṣe lọ̀rọ̀ yìí o. Mo sì fẹ́ràn ẹ̀ gan. Ìkà onífẹ̀ẹ́ ìkà ọ̀dàlẹ̀ burúkú aláṣẹ gbẹ́kẹ̀lé. Mo dúpẹ́ lọ Ọlọ́run. Àṣẹ ni ẹ fẹ́ là mọ̀. Ó ti fìyà jẹ mí. Mo gbẹ́kọ̀ lọ́lọ́run. Ó ṣe o, ó ti gbà ó ṣe. Dúró jẹ́ kí n gbé ẹ̀. Dúró jẹ́ kí n gbé. Ẹ káàsán alàgbà. Àlàáfíà Olúwa kí ó wà pẹ̀lú rẹ ọmọbìnrin. Ẹ dìde. Bàbá mi ló rán mi sí yín. Ẹ máa bọ̀ ní. Arábìnrin ta ló sọ pé ó ràn ẹ́ wá o? Bàbá mi Adélékè ni wọ́n rán mi sí yín. Ó kárí. Ṣé dáadáa ni? Kí ni wọ́n wí? Mo ti rí ẹni tí mo fẹ́ fẹ́, mo sì fi tó bàbá mi létí. Ó dá bẹ́ẹ̀. Wọ́n wá ní kí n wá fi lò yín kẹ́ bá mi yẹ̀wò nínú àdúrà. Bá a ti máa ṣe é nìyẹn. Orúkọ mẹ́tẹ̀ẹ̀ta náà nìyẹn. Kẹ́ bá mi wò. Ṣùgbọ́n èmi ti mẹ́ńtẹ́ mi fẹ́ fẹ́ o. A lè yan nǹkan lé Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run ló máa yàn ló máa ní ká ṣe bẹ́ẹ̀. Nítorí náà èyí tọ́lọ́run bá ti yàn fún wa ni. Ṣùgbọ́n oṣù oríire kan o. Irú iṣẹ́ báyìí ó máa ń tó bí ijọ́ 2 sí 3 ká tó gbọ́ èsì. Ṣùgbọ́n láàárọ̀ yìí ni Ọlọ́run sọ agbára àdúrà kalẹ̀ fún wa. Nítorí náà màá fẹ́ kó kúnlẹ̀ báyìí kó di ojú ẹ̀ ṣinṣin ká fi ọ̀rọ̀ náà sí àdúrà. Olúwa, kí a tó wá sí iwájú rẹ ìwọ ti mọ ìdáhùn sí ìbéèrè wa ní orúkọ Jésù. Elíṣẹ́dáì Yálópùtà ní orúkọ Jésù wá sí ọ̀nà hàn wá, wá sí amọ̀nà wa, wá sí ìmọ́lẹ̀ rẹ síwájú wa, kí o sì jẹ́ kí a mọ ọkọ tí Àṣàkẹ́ tó máa fẹ́ nínú àwọn orúkọ mẹ́ta tí ó fi sílẹ̀ yìí. Elíṣẹ́dáì Yá Jèhófà, Yá Jèhófà, Yá Jèhófà, Yálópùtà. Bàbá fi ọ̀nà hàn wá, kí a mọ̀nà wá, kí o sì fi òye náà yé wa ní wákàtí ọ̀wọ̀ yìí. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, kò jẹ́ kó rí bẹ́ẹ̀ bàbá. Bẹ́ẹ̀ ni, mo ń gbọ́ bàbá, ìránṣẹ́ rẹ̀ ń gbọ́, máa wí lọ, máa wí. Bẹ́ẹ̀ ni bàbá, agbára ní tirẹ̀ bàbá, ògo ní tirẹ̀, Yá Jèhófà. Jèhófà Jírè. Bẹ́ẹ̀ ni. Adúpẹ́ bàbá. Arábìnrin, ẹ dìde kó jókòó. Adúpẹ́. Arábìnrin,
ó ti ṣoríire àmọ́ gbogbo wọn kọ́ ló dáa o sórí ládélé yẹn òun ló dáa jù olú ló pọ̀wọ́ lé Àjàní yẹn kò tiẹ̀ bọ́ sí rárá ó láti yẹra fún ni kò jìnnà sí kò yẹra fún ṣé Àjàní ló fẹ́ fẹ́ ni. Olúwa iṣẹ́ wa yìí ó lé Ọlọ́run dáríjì mi o. Àṣàkẹ́ kóra ẹ̀ dà sọ̀n jàre ó rí pé wọ̀ yóò dáa ṣé bó ṣe dáa nìyẹn láti dídí ọ̀sẹ̀ kan tó o sì mọ̀rọ̀ tá a pa tì kì í ṣẹjọ́ rẹ̀. Àṣàkẹ́ ó ṣe ń sọ̀rọ̀ báyìí kí ló mọ̀ tí mi ò ṣe fi lè wá. Kí ni nígbà tó ti ní mọ́tò ní ìsìn kò mọ káàkiri gbogbo ìgboro ló kù òkú lè wá rà wá báyìí wá mọ́. Ọmọdé ṣe ń sọ̀rọ̀ báyìí tó dẹ̀ mọ bí mo ṣe fẹ́ràn pé mi ò kì í fọ̀rọ̀ ẹ ṣeré lọ́jọ́kọ́jọ́. ṣèbí nígbà kan nìyẹn nígbà tá ẹ tí ní mọ́tò ẹ lè wálé wa lẹ́ẹ̀mejì lójúmọ́ ṣùgbọ́n ní ìsìn tá ẹ ti ní mọ́tò. ọkọ̀ náà ló yọnu ó ṣàmọ̀ pé kì í ṣọkọ̀ tuntun jọ má bínú. kò sí takisí nígboro mọ́. àní ò foríjì mí má bínú. ẹ ṣàjẹ́ kájẹ́ tèmi tẹ́ bá fẹ́ ṣe ń bẹ̀ o. ó ti tó kí ni mo tún fẹ́ ṣe. Àjàní ọ̀rọ̀ mà ti dàrú o. dàrú bíi báwo. nígbà tí mo délé tí mo sọ̀rọ̀ fún bàbá bá ti sọ bàbá ní kí n mórúkọ lọ sílé aládùúrà wípé ìta aládùúrà bá ti wí òun lábẹ́ igi o. nígbà tí mo dọ́dọ̀ aládùúrà nínú orúkọ mẹ́tẹ̀ẹ̀ta tí mo fún wọn wọ́n ní orúkọ tìrẹ nìkan ni kò dáa rárá níbẹ̀. nígbà tí mo délé tí mo sọ fún bàbá níṣẹ́ mi náà ti fi ti ara tèmi náà gbọ́ pé kí n lọ gbàgbé gbogbo ohun tí ń jẹ́ ọ̀rọ̀ ọkọ̀ náà báyìí nísìnyí o kò tiẹ̀ wá yé mi bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ ilé ayé tèmi sí. má sunkún mọ́ ó ti tọ́ má sunkún mọ́. mo mọ ohun tá a tún lè ṣe. kí ni. ọ̀rẹ́ bàbá wo ló súnmọ́ wọn jù tá a lè bẹ̀ sí wọn. ọ̀rẹ́ wọn àfolóyè àjàṣà nìkan ni mo mọ̀ tó lè bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí torí òun náà lọ́mọ ní yunifásitì. ó dà á lọ rí wọn á sọ gbogbo bọ́rọ̀ ẹ̀ sì jẹ́ fún wọn àwọn náà máa bá a yanjú ẹ̀ lọ́dọ̀ bàbá. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ọmọ ṣàlàáfíà ni bàbá rẹ̀ ń kọ́ Àṣàkẹ́. ibi tí mò ń gbé ni mo ti wá nísìn ṣùgbọ́n àlàáfíà ni wọ́n wà torí mo ṣèlérí wọn ń jẹta. ẹ pẹ̀lẹ́ ọlọ́run ó wò yín ká ṣòro tí mo fi rí yín báyìí o. ọ̀rẹ́ mi ọkùnrin tí mo fẹ́ fẹ́ òun ní Àjàní orúkọ rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ṣetán ní yunifásitì mi. ọ̀kàrẹ̀ ẹ̀ǹlẹ́ ọ̀kàrẹ̀ ẹ pẹ̀lẹ́. ọ̀rọ̀ kan la wá rí yín fún bàbá. bẹ́ẹ̀ ni iṣẹ́ kan la wá bẹ̀yìn èmi gan kọ́ ló yẹ kí n sọ̀rọ̀ yìí àwọn tó tọ́ sí òsì nítòsí ṣùgbọ́n ọ̀rọ̀ ti wá bọ́ sí pàjáwìrì báyìí èmi Àṣàkẹ́ la rò wípé ó yẹ kí n yọjú sí àwọn òbí ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ fẹ́ wọ́n fọ̀rọ̀ lọ aládùúrà wòlíì ní kò dáa bàbá wa ní ká lọ mú sùúrù gbáà fún bíi ọdún 3 lóòótọ́ àbá mú sùúrù ṣùgbọ́n nǹkan míì ti wọ̀ bàbá. àbí gbogbo ẹ ti rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ ti yanjú ọ̀rọ̀ nù
ó kàn wá jẹ́ pé Adélékè ó bínú púpọ̀. bàbá tiẹ̀ ti ń bínú gan báyìí láì sí mọ̀ pé Ọlọ́run ti dá mi. díẹ̀ náà la ṣe ní àwọn wá bá yín kẹ́ lè bá wọn sọ̀rọ̀. ẹ dìde ẹ káre nǹkan ayọ̀ kúkú ni ọkàn níní òsì kúkú dáwèé kíkà dúró àbí irú ẹ̀ ń bẹ lára èmi náà. Lélékè ní nǹkan ń hùwà bí ará oko ẹ̀yìn ẹgbàgbé taládùn àwọn Délékè lọ́lọ́run Joshua èyí tó bá wí fún un ní ó ṣe ẹ̀yìn tí ẹ̀kúkú ti yanjú ọ̀rọ̀ ń tí àbí ẹni a ti bímọ fún ǹjẹ́ òkú ò lálé ẹni èmi ó rè rí láàárọ̀ la n ó sì bá sòdodo ọ̀rọ̀ mo gbàgbọ́ pé n ti bá ba sọ yóò gbọ́. a máa dúpẹ́ o. a máa rí yín bá ẹ dìde ẹ káre. ẹ ti fẹ́ máa yẹ. ẹ káre. bí ó bá ti wá jẹ́ wọ́n mọ̀ fi tó yín létí. ẹ káre. ó ẹ lẹ́. ṣé o pé ọ̀rọ̀ bàbá yẹn ó dẹ̀ fi mí lọ́kàn balẹ̀. àtẹ̀mí náà. mo fi ká wábì kan lọ ká lọ wá nǹkan tútù mu ká jẹ panu ká dẹ̀ ṣe fàájì díẹ̀. rárá dípò tá a fi máa jẹ panu káàkiri ó ṣe jẹ́ ká rẹ̀ ẹran díẹ̀ ká rẹ̀ lò kí n bẹ́ẹ̀ ṣe bẹ̀ sílé kó yẹ fi gàrí mímu lọ mí gbogbo gbà. tí mo fẹ́ kàn ṣe fàájì ni. rárá kẹ́ lọ máa ṣe ń lé wa. ó dáa mo gbà ṣùgbọ́n ẹja gbígbẹ ni mo fẹ́. ẹja gbígbẹ. gbígbẹ ni mo fẹ́. a máa lọ wá ara. ΟpómúléróTV. Arara aya Arámidé ara rọrọ mi l'Arámidé ara rọ mi ó jẹ́ kọ́ lọ lábà àtiẹn bíi ká wọṣọ àrà ká dé fìlà àrà ká ṣọ̀ṣọ́ àrà kì í tán lọ́rọ̀ Arámidé ẹwà àtàrà papọ̀ jù gbọ̀ngbọ̀n bíi ẹ̀kẹ́ ilé ọkùnrin tá sọ ọ́ lò ọkùnrin ni ìmọ̀ dá àwọn obìnrin lọ́rùn ni Arámidé ó tún wá ṣe kísà kan àrà àràrá ní Arámidé rè é fẹ́ láya àtàrà alé àtàrà oko ńlọgbọ́ tìgbéyàwó ara Arámidé àtàrà àrà aya rẹ̀ tó ṣàrà ọ̀tọ̀ gbogbo wọn ni wọ́n wá fojú rí wọ́n wá fẹ́ra wọn délé nù bíi ká fabẹ́rẹ́ sára aṣọ aláràǹbarà kì í tán lọ́rọ̀ Arámidé wá ń fabẹ́rẹ́ dára lọ́jọ́ kan àràrá ò mọ̀ pé ọkọ òun á máa fabẹ́rẹ́ dára tó pọ̀ bẹ́ẹ̀ tààràtàrà ńláràrá aya ẹ̀ ń wò ó káràrá ó tó wò rárá lábẹ́rẹ́ bára o láràrá bá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ní bá ń wá abẹ́rẹ́ kiri abẹ́rẹ́ hadà k'Árámidé náà ó tó wò rárá láràrá aya ẹ̀ náà bá tán rá o abẹ́rẹ́ ni àkọ́kọ́ wà ní àbáràrá tọ́ra aya mi àràrá ò gbọ́dọ̀ rà bẹ́ẹ̀ ńlá Arámidé ń wí Arámidé ń wáya rẹ̀ níta gbangba òde àṣé àṣà ti ń rá bàbà lókè t'Árámidé ò mọ̀ àràrá aya rẹ̀ lọ́ra ṣá torí àràrá rẹ̀ kóńkó bí òròmọdìẹ lórí àṣà sì lè gbé lọ́jọ́ rẹ̀ farapamọ́ sí àbì kan ẹ wá bí mi pé bo ni àràrá farapamọ́ sí àti àgbẹ̀ gbáríyẹ̀ ọkọ rẹ̀ ńlá àràrá wà ibi táràrá farapamọ́ sínú nítorí àṣà àràrá aya Arámidé nù. ΟpómúléróTV.
ọmọdé ọjọ́ òun dàgbà rẹ̀ o. ọmọdé ọjọ́ òun dàgbà rẹ̀ o. orí jẹ́ òpẹ́ láyé. ọmọdé yẹ̀ wá ndí ogúnlé ìbò yóò gbéra wọn ló kọ ẹ̀yin lọ́mọ ogun lọ́sàn-án ọmọ olè lóru yìí ṣe bẹ́ẹ̀ ń kọ́lé onílé o ìyàwó oníyàwó ń bàbá ayé jí bẹ́ẹ̀. orúkọ mi ni Alhaji Kazeem Ọláyẹmí Ọdẹyẹyìwá mo jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun láti ìlú Mọdákẹ́kẹ́ èmi ni olùdarí iléeṣẹ́ Kazab Heritage and ní oyè ẹ̀sìn èmi ni Òṣùpá àdínì mọ́ṣáláṣí ti Ewékòró. ó sí o ìyá mi ni ó sí o ìwọlé ní àkọ́kọ́ tó yẹ kí n kọ́kọ́ kí àṣeyọrí òní òdèdè wáyé bó o bá ní kọ́ká lọ Kàsíìmù ní tẹ̀lé ọ lọ́bikíbi. kí tiẹ̀ tó sọ̀rọ̀ ó yẹ kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó bá mi mọ́jọ́ èní dúró kò sójò kò sí nǹkan kan gbogbo ẹ̀ ń lọ létòlétò. It's a surprise party for my husband mi ò sọ fún àwọn èèyàn dẹ̀ turn up. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ìyàwó mi Alhaja Mutiyat Ọdẹyẹyìwá torí pé n tá à ń ṣe lénìí kò ń ṣe tí mo múra fún kò dẹ̀ ṣe tí mo prepare fún pátì ni wọ́n sọ pé à ń lọ kán tó gbé mi yà síbí. ẹni tí à ń ṣe ọjọ́ òbí ẹ̀ lénìí láti ilẹ̀ ló ti jẹ́ akíkanjú ọmọ ó dẹ̀ kó ẹbí mọ́ra so ẹni tó bá kó ẹbí mọ́ra àrí pé bóun náà fúnra rẹ̀ á kó fámìlì ẹ̀ mọ́ra ó dẹ̀ nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀. mo ń ṣe léyìí láti fi appreciate ọkọ mi fún àdúró tiẹ̀ lórí mi àtàwọn ọmọ mi because ó jẹ́ ọkọ tó jẹ́ pé mi ò kàn tiẹ̀ mọ̀ bí mo ṣe máa sọ nípa ẹ̀ mo dẹ̀ gbàdúrà fún kí Ọlọ́run bá mi dúró tì í kó má sick òkè tó ń lọ kó má dẹni lẹ́lẹ̀. ara ìtìyàwó ẹ̀ ṣe lénìí ni láti appreciate ẹ̀. My name is Adera Tayo. My daddy is charitable, he's nice, he's hardworking, and he spends all his time to his children. Happy birthday, Dad. My name is Kende Odeyewa. My dad is very hardworking and he's a very responsible father. I wish him very happy returns. He's a fantastic guy, humble guy, reliable. You know, he's the kind of person that you can go to sleep and be sure that he will take care of your back. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀ fún gbogbo akitiyan lórí support ẹ̀ lórí business mi àti lórí àwọn akitiyan tó náà ń ṣe lórí àwọn ọmọ mi mo dẹ̀ gbàládùra pé Ọlọ́run ọba á fún èmi náà àti èmi àti ẹ̀ ní ẹ̀mí gígùn láti lè jẹ́ kí a gbádùn ara wa dálẹ́dálẹ́. tílé ò bá dùn bí ìgbẹ́ nílùú rí. It is the understanding between him and the wife. Ẹ jẹ́ kí ìyàwó ẹ̀ rí pé ẹni tó ń ṣe báyìí kí la fẹ́ fi ṣe fún rí pé ká appreciate ẹ̀ lọ. And gbogbo àtàdé wá bílẹ̀nì náà Ọlọ́run aláàánú jùlọ nǹkan rere báyìí ló máa ṣẹlẹ̀ ní life olúkúlùkù wa. Ẹni tá a wá bá ṣe ọjọ́ ìbí lẹ́nì a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá ńlá pẹ̀lú ìdẹ̀ra pẹ̀lú àlàáfíà. Àtúnṣe ọdún torí ọdún kan báyìí òun làwọn ń tọrọ tó fi ń lo gba ọdún. I see him as a philanthropist and wishing him the very best in his life for his birthday, but not just for him but for his family. I'm happy to join the millions of your friends to congratulate you for your celebration today. Ọlọ́run tó fún yín ní ọdún ìṣe àfún yín ọdún tó pọ̀ ṣe o. Please continue doing what you know to do best. Hold back and go at the results. You can see the results of your goodness, and God Almighty will continue to be your strength. Mo dey appreciate everybody tó wà níbí báyìí. Àwọn bàbá mi torí àwọn ni ẹ̀gbọ́n àwọn lọ́bí kan tó ń bí màmá mi àwọn
bàbá wa Fàsásí bàbá Túndé Kèlání tí mo agbé everybody ń pè ní TK kọ́lọ́n bá wa lọ́ra ẹ̀mí wọn kọ́lọ́n jẹ́ kó pẹ́ fún wa kọ́lọ́n jẹ́ kó kó wa jẹ̀jẹ̀jẹ̀ pẹ́ then gbogbo àwọn ládéládé ọba tó wà ń bí báyìí mo really appreciate wọn gan gbogbo àwọn ẹbí ọkọ mi náà mo fẹ́ appreciate wọn because mo sọ pé kó má sọ fọ́kọ mi kò dẹ̀ sẹ́ni tó sọ so ilé tí gbogbo wọn fi sílẹ̀ wọn máa délé láyọ̀ o àti gbogbo àwọn tó wà ń bí báyìí náà. mo dẹ̀ tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀rẹ́ láti iléeṣẹ́ tí mo ti ṣiṣẹ́ kó tó di pé mo dá dúró fúnra mi mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn gbogbo àwọn ọba tó wá síbí lénìí látòrí ọba Olútorí Ẹ̀gbá ọba Abdulfatai Akóredé Àkámọ́ ọba Pápá ọba Owódé àti àwọn ọba lóríṣiríṣi tó wá bí àti àwọn alábàáṣe wa láti sáìdì ìyàwó mi ni láti sáìdì mi ni àti àwọn ọ̀rẹ́ mi mo gbà ládùúrà pé lágbára Ọlọ́run ayọ̀ àtàláfíà tán fi ilé wọn sí ayọ̀ àtàláfíà náà ni wọ́n á padà sílé wọn. A káàbọ̀ padà mo mọ̀ pé ẹ̀ ń gbádùn ètò wa ẹ̀ ń tí ẹ gbádùn ẹ̀ ní torí ìṣe tí gbé àwọn ètò yẹn kalẹ̀ akàyàn ráyé ni Sànwárí ní èní yìí ẹ̀ ní rí jù báyìí lọ lórí ÒpómúléróTV Ọlọ́run á sán wa jù èní lọ o dín tó wá ká lọ orúkọ mi oníhòsè Olúwatóyìn Ọmọ́túbọ̀ra ni a tún pàdé ní ọjọ́ múrìn ọjọ́ ire ó dàbọ̀.